gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday January 17 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kí iṣẹ́ pọ̀ púpọ̀ lọ́wọ́ yín lọ́jọ́ tòní o. Ó dẹ̀ yín tẹ́ wà nílé gan tẹ́ lọ bí iṣẹ́ gan máa ní nǹkan kan tẹ́ máa ṣe nílé lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín máa wà on the rush láti rí dájú pé ẹ yanjú gbogbo àwọn nǹkan tó dàbí iṣẹ́ èyí tẹ́ ti ń ṣe láṣepatì látijọ́ mẹ́ta. Èní kò wá dára kẹfẹ́ ní dẹ́ni àbí fọ̀ládọ́la lórí iṣẹ́kíṣẹ́ lẹ́gi dájú pé ẹ ṣiṣẹ́ lórí gbogbo nǹkan tí ẹ ti ṣe láṣepatì kẹṣin wọn láṣeyọrí. Tẹ́ bá wá ṣe mẹ́lẹ́ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kẹ́ padà jẹ́yẹ̀ láwọn Jordan wò lọ́ọ̀kan yìí látàrí pé iṣẹ́ tún lè peléke sí jù báyìí lọ. Léni kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹni ìrẹ̀lẹ̀ kẹ́ fètò sí nǹkan yín. Ẹ rí dájú pé gbogbo àwọn nǹkan tó jọ mọ́ achievement ibi iṣẹ́ yín pátá, ẹ rí dájú pé ẹ pamọ́ láṣìírí, kẹ́ pamọ́ láṣìírí o, kẹ́ dẹ̀ fi gbogbo nǹkan tó dàbí challenges èyíkéyìí tẹ́ pèsè láàyè iṣẹ́ lásìkò yìí ẹ fi sínú ọkàn yín kó hàn sẹ́yìn nìkan. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 tó bá wọ opportunity èyíkéyìí, ó ṣeé ṣe kí ó bí oore fún yín lásìkò yìí o. Ṣùgbọ́n ẹ kíyèsára ṣáájú kẹ́ tó travel, ẹ béèrè sí dáadáa. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kẹ́ rìnrìn òru rárá, kò dára kẹ́ travel lóru. Tó bá ṣe pé opportunity travel kan jẹ́ lọ́jọ́ tòní, tó bá ṣe ṣe kẹ́ skip ẹ̀ títí di bí Monday àbí Tuesday, ó máa dára púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa jẹ́ni tó ṣe pé ẹ máa nífẹ̀ẹ́ sí nǹkan bí ẹ̀sìn púpọ̀ léni o. Ẹ máa wà highly religious tó sì dára púpọ̀. Kẹ́ lọ sílé ìjọsìn yín lọ́jọ́ tòní. Léni kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, ó dára kẹ́ má ṣe wọ aṣọ dúdú rárá o. Bẹ́ẹ̀ sì ni ẹ ní láti ní ìrẹ̀lẹ̀, kẹ́ rí dájú pé ẹ pa gbogbo plan yín mọ́, gbogbo secret yín pátá lórí bí nǹkan ṣe fẹ́ da ẹ pa mọ́ láṣìírí kó má hàn sẹ́ni kankan. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ dá ọ̀tara yín rárá lórí ohunkóhun lọ́jọ́ tòní. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ má ṣe ṣíìtì lẹ́ni rárá o. Ẹ kíyèsára, ẹ má ṣe ní pé bóyá ẹ ń ṣe ṣìnà rárá lọ́jọ́ tòní. Ṣìnà tàbí àgbèrè èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó bí kábàámọ̀ láìpẹ́ ọjọ́ yìí ó ṣeé ṣe kẹ́ padà lẹ́ni the hard way. Ẹ kíyèsára, ní ìdàkejì ṣeré ẹ̀yin tó bá ṣe pé ẹ̀yin àti èèyàn kan ti jọ dàn kankan papọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jọmọ́ bóyá bí partnership day kan, ẹ rí dájú pé ẹ pray dáadáa kó má ṣe jẹ́ pé nǹkan tí ẹ jọ dàpọ̀ yẹn dàrúdàpọ̀ máa fẹ́ wáyé lé lórí lásìkò yìí. Kẹ́ kíyèsára dáadáa. Ẹ̀yin tẹ́ bá jẹ́ salary earner tẹ́ ń ṣiṣẹ́ oṣù, ẹ rí dájú pé ẹ wà active, ẹ sì gbajúmọ̀ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ ṣe prayer kó má sí nǹkan tó jọmọ́ job loss fún yín lásìkò yìí o. Kẹ́ má pàdánù iṣẹ́ yín lásìkò yìí, kò dára rárá lásìkò yìí. Kẹ́ lẹ fẹ́ sign ní contract tuntun láàrin ẹ̀yin àtẹnìyàn kan tàbí partnership deal tuntun kankan, ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ wà positive dára lénìí, ẹ wà positive minded, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni gbogbo plan yín pátá ẹ pamọ́ láṣìírí torí àwọn ọ̀dàlẹ̀ èyí tó ṣeé ṣe kó wọ̀gbà yín ká lásìkò yìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, iṣu tó bá jọmọ́ ti ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní tàbí ti opportunity kan, ó ṣeé ṣe kó fẹ́ bí àìgbọ́ra ẹni yé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní o. Ẹ ní láti kíyèsára látàrí pé lè fẹ́ fa break up fún yín o. Ẹ jìnnà sí ìjà pátápátá, ẹ má bò olólùfẹ́ yín ágì rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lórí ohunkóhun. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí. Ẹ má sọ̀rọ̀ èyí tó máa ṣàkóbá fún ọmọlàkejì lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tó jọjọ́ tó ṣe é pẹ́ ní láti kíyèsára pẹ̀lú àwọn scammer tó lè fẹ́ scam yín o. Àwọn kan nìyẹn, ẹ rí dájú pé ẹ pamọ́ kẹ́ má ba pàdánù wọn. Ọjọ́ tòní ẹ má pẹ̀jú níbi ìpéjọpọ̀ èyíkéyìí tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà, pàápàá tí bẹ́ẹ̀ bá dàbí ìgbà pẹ́ wà comfortable. Ọjọ́ tòní ẹ má ṣe jà, ẹ má ṣe fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbà láfíà láàyè, kí ẹ sì má ṣe rìnrìn òru rárá lénìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, àwọn kan tó dàbí iṣẹ́ èyí tẹ́ ti ń ṣe láti jọ́ mẹ́ta ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún ìlera ara yín lọ́jọ́ tòní. Bóyá látàrí iṣẹ́ àṣekárakára tẹ́ ti ṣe, ẹ rí dájú pé ẹ balance ara yín, ẹ má ṣiṣẹ́ àṣejù lọ́jọ́ tòní kó má bàa bí kí ó rẹ̀yìn tẹ́ pátápátá.
bẹ́ẹ̀ sì lẹ́ni láti kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó rọ̀gbà yín ká látàrí pé ó ṣeé ṣe kó fẹ́ take advantage situation èyíkéyìí tẹ́ wà náà lásìkò yìí tó ṣe pé advantage yín tó fẹ́ take yẹn ó ṣeé ṣe kó fẹ́ ṣe nǹkan tó ṣe pé inú ti yín ò ní dùn sí tó máa dàbí ìgbà pé bóyá torí ẹ nílò nǹkan kan ló ṣe wá wáyé bẹ́ẹ̀ kíyèsára dáadáa ẹ má finú tán ẹnikẹ́ni lọ́jọ́ tòní ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn ẹ ṣe dáadáa sáwọn ènìyàn ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní kẹsì ní ìgbàgbọ́ nínú ara ti yín nìkan kẹ trust ara yín aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ẹ rí dájú pé ẹ ṣe àmójútó àwọn ọmọ yín dáadáa àwọn ọmọ yín kéékèèké ẹ ṣàmójútó wọn dáadáa lọ́jọ́ tòní ẹ rí dájú pé wọn jìnnà sí yín wọn ṣeré níbi tó jìnnà sí yín ẹ kíyèsára dáadáa kò bá dára rárá lọ́jọ́ tòní kẹ́ sùn láì wọṣọ rárá o ẹ má sùn láì wọṣọ rárá lọ́jọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ wọ̀ nǹkan kan sára torí àlákàlà tàbí àwọn ẹ̀mí burúkú èyíkéyìí láṣálẹ́ ọjọ́ tòní ẹ kíyèsára ẹ tún wá ṣe prayer dáadáa lórí pé gbogbo nǹkan tẹ́ bá ń ṣe láàyè iṣẹ́ lásìkò yìí kẹ́ kiri ẹ ṣe prayer against the wasted effort pátápátá lọ́jọ́ tòní àwọn ìdí àtẹwá ní ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní o kódà ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọ mọ́ bíi teamwork ìdí àyín máa ràn wọ́n lọ́wọ́ púpọ̀ ṣùgbọ́n ẹ pray kí ẹ lè rere ń jẹ lórí èyíkéyìí iṣẹ́ tẹ́ bá ṣe lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ wà positive ẹ má fọkàn sí wo kan kí kan tí ẹ bá ń retí kí ó lè wọlé fún yín ní ìrọ̀rùn aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ìrìnàwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ẹ kíyèsára dáadáa láyìíká lẹ́yìn o ẹ má dá sí ìjà ẹ má dá sí fanfà rárá kẹ́yìn náà má bẹnikẹ́ni ní fanfà rárá lọ́jọ́ tòní o ó dára kí ẹ wà in solitude kẹ́ dá wà lẹ́yìn nìkan lọ́jọ́ tòní dára ẹ pray ẹ fọwọ́ gbẹ́lẹ́dà yín mú kẹ́ ṣe ìwúre dáadáa nínú ilé ó sì dára káyìíká yín wà ní ìmọ́tótó táyìíká yín bá wà ní ìmọ́tótó tónítóní ó máa fún yín ní higher chance pé prayer yín yẹn ó ṣeéṣe kí ó dìtẹ́wọ́gbà ọjọ́ tòní ẹ tún kíyèsára èèyàn kan lè fẹ́ ṣí ti yín tàbí kó fẹ́ ṣáǹsì yín lọ́jọ́ tòní ẹ kíyèsára dáadáa bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní òǹṣọjọ́ tó dára láti fi rìnrìn àjò rárá ẹ má sùn láì tọ́nà sùn rárá ẹ má dà sọ́rọ̀ tí wọn pè é sí àbẹ́yìí tí ó kàn yín ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wá àkókò láti ṣe prayer bá ti ṣe sọ aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ silver sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lásìkò yìí o ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn ẹ kíyèsára kẹnu má gbẹ̀yìn kó má jẹ́ pé àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ lọ́jọ́ tòní wọ́n á fẹ́ lo against yín lọ́jọ́ iwájú ẹ pa gbogbo secret yín mọ́ ẹ sì má ṣe ní pé ẹ̀ ń gbéraga ẹ̀ ń ṣàlàyé àwọn nǹkan tí ẹ ti ṣe èmi mo ti ṣe nǹkan báyìí mo ti kọ́lé báyìí mo ti ra mọ́tò ọgbọ̀n ẹ kíyèsára púpọ̀ ọjọ́ tòní kò dára rárá kí ẹ fi bá èèyàn kankan ní àwọn ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ èyí tó máa gbà kókò rẹpẹtẹ rárá ẹ má ṣe wá mu ọtí rárá ẹ má mu ọtí àmupara rárá lọ́jọ́ tòní o ẹ sì kíyèsára dáadáa kó má ṣe ń pé bóyá àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ bí a ti ṣe sọ kó má lọ block àwọn opportunity kan fún yín lọ́jọ́ iwájú o ẹ kíyèsára púpọ̀ ẹ má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá o ẹ tẹpá mọ́ṣẹ́ kẹfọgbọ́n àtòyè tó lọ fún yín kẹfì mójútó ohunkóhun lénìí pẹ̀lú aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 nǹkan máa pọ̀ tí ẹ fẹ́ náwó lé lórí lásìkò yìí o ó ṣeéṣe káwọn expenses èyí tẹ́ òru kan tẹ́lẹ̀ kó wọlé lọ́jọ́ tòní tí èyí lè fẹ́ jẹ́ kí ẹ wà stressed out bákan ọjọ́ tòní ní láti kíyèsára ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní ẹ má náwó lórí àwọn nǹkan tó ṣe é pé ó wà luxurious àbí àwọn nǹkan tuntun kọ̀ọ̀kan ìkiri tó ń wù yín lọ́kàn ẹ má wulẹ̀ náwó lórí nǹkan tuntun lásìkò yìí ó má jẹ́ pé nǹkan tẹ́ máa lọ rà á dàbí ìgbàpò tuntun lójú ni tó sì máa jẹ́ pé tẹ́ bá gbé délé tán fẹ́ẹ̀kì ló máa padà dà tó lè fẹ́ fa kó dàbí ìgbà pé ẹ náwó dànù àbí ẹ dáwó sí gbó ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú any financial decision èyíkéyìí tẹ́ bá rokan rẹ̀ pátápátá ẹ plan dáadáa tàbí kẹ̀ kí ẹ wulẹ̀ skip decision yẹn dìgbà mìíràn ọjọ́ tòní ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun ẹ wà smart kí ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti mójútó lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ ẹ mú sùúrù lò ẹ má fọkàn sí gbogbo kan kí nǹkan tí ẹ bá ń retí kí ó lè wọlé fún yín ní ìrọ̀rùn ẹ sì má ṣe ṣe ìlérí ohun tẹ́lẹ̀ múṣẹ rárá fẹ́nikẹ́ni dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ní oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣe ṣe kára yín má fi bẹ́ẹ̀ yà gágá tó lọ́jọ́ tòní ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ ronú púpọ̀ jù nípa ìgbésí ayé yín tẹ́bá lákì clarity lọ́jọ́ tòní tó bá dàbí gbà pé àwọn èròǹgbà tẹ́ ẹ̀rọ kò tí ì clear sí yín rárá kẹ́ mọ̀ dájú pé àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí àwọn èròǹgbà yín máa bẹ̀rẹ̀ sí clear dáadáa
tẹ́ máa bẹ̀ sí ríran rí gbogbo nǹkan tó dọmọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ kan yín pátápátá. Opportunity ó ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní o, ṣùgbọ́n àwọn opportunity tó bá tún wáyé yìí ó ṣeé ṣe kí promise and faith fẹ́ pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ léyìí sì lè fẹ́ dákún ròyìnròyìn yín. Expectation tẹ́ wá ń retí látọ̀dọ̀ olólùfẹ́ yín kan ó ṣeé ṣe kí ó fèlì lọ́jọ́ tòní téyìí sì lè fẹ́ bí issue láàrin ẹ̀yin àti wọn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wà too personal nípa relationship issue èyíkéyìí tó bá wáyé, ó má bàa dín pé ó máa padà bí kí ẹ ṣe ìdádúró fúngbà díẹ̀ tàbí kí break up wáyé. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ojú àánú, gbogbo àánú kọ́ léèyàn ṣe. Ẹ kíyèsára pẹ̀lú owó yín, ẹ rí dájú pé ẹ kíyèsára kó má jẹ́ pé bóyá ẹ pàdánù owó lọ́jọ́ tòní. Kẹ̀sì má ṣe dá nǹkan kan pọ̀ pẹ̀lú èèyàn tó jọmọ́ ti ọ̀rọ̀ owó ọjọ́ tòní. Ẹ má tàṣejù bóhunkóhun, ṣùgbọ́n ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ́ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ẹ ṣe prayer o, ẹ ṣe prayer dáadáa lórí pé kí ẹ má lálàkàlà kẹ sì má rí nǹkan tó jọmọ́ spiritual attack rárá. Ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti ṣe spiritual cleansing kí ẹ wẹ gbóhùn bí dànù pátákó nù ayé yín tàbí kẹ ṣe any other spiritual activity èyíkéyìí. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà dọ́ọ̀lù bákan kára yín má fi bẹ́ẹ̀ yà gágá tàbí kí mood swing fẹ́ pọ̀ púpọ̀ fún yín. Ọjọ́ tòní ò ṣe ọjọ́ tó dára láti fi pariwo tàbí láti fi gbọ́ ohun music tó lágbára púpọ̀. Ọjọ́ tòní láti rí dájú pé kí sára ẹ ṣe prayer ṣáájú kẹ́ tó lọ sùn. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí àwọn àlá tẹ́ máa lá kó ṣe àfihàn gbogbo àwọn kan tó dàbí ìṣòro èyí tẹ́ nínú gbèsè ayé yín lásìkò yìí. Ó ṣeé ṣe kí ẹ làálàá ṣáájú àkókò yìí tàbí ní àṣálẹ́ òní tí ẹ bá sùn. Ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká, ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì pọ́n tèwe tàgbàlé. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá lọ́jọ́ tòní o. Àyìn fúnra lára yín ni kí ẹ gbára lé. Inú ọkàn yín báyìí ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn ni kí ẹ tẹ̀lé lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí àwọn ọ̀dàlẹ̀ kó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní ò tàbáwọn nílara. Fún ìdí èyí ẹ kíyèsára dáadáa púpọ̀. Àwọn míì gan lè mí ní púpọ̀ tó ṣe pọ́ máa mí ní inú ọkàn wọn pé bóyá káwọn wá burú sí yín. Ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú àwọn tẹ́ máa bá ṣe tẹ́ máa bá rìn lọ́jọ́ tòní. Àwọn ọ̀tá yapa láyìíká yín lásìkò yìí pàápàá àwọn ọ̀tá ìkọ̀kọ̀. Fún ìdí èyí ẹ kíyèsára púpọ̀. Ó dára púpọ̀ kí ẹ má wulẹ̀ bínú tọ̀yàn jù, kẹ má gbára lé ọ̀rẹ́ jù lọ́jọ́ tòní. Ẹ sì tún ní láti wà very smart tẹ́ bá negotiate pẹ̀lú yàn kó má jẹ́ pé wọ́n á fẹ́ máa exalt yín, wọ́n á fẹ́ máa ní bóyá wọ́n fẹ́ máa jẹ lára yín lọ́nà tí ó tọ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ẹ má ṣe ìrìn òru kẹ sì má ṣe ṣiṣẹ́ alẹ́ rárá lọ́jọ́ tòní. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.